yóò ti tó bí òṣùpá méjì sí mẹ́ta tí mò ń ti ń rò nínú ọkàn mi pé láti ibo ni arẹwà obìnrin yìí ti ń wá títí ń kọjá, ṣùgbọ́n nínú ìwádìí mi ni wọ́n á ti jẹ́ kó yé mi pé ọmọọba ni arẹwà obìnrin yìí. Àti ọjọ́ náà ni ó ti wà lọ́kàn mi pé báwo ni í ṣe rí irú omidan báyìí sọ̀rọ̀ láti fi èròǹgbà inú mi láti fi hàn sí i. Ṣùgbọ́n mo wá rí wípé Ọlọ́run mú kí àǹfààní yìí kó wáyé lọ́jọ́ òní. Torí ẹ̀ ni mo ṣe ní kí n lo àkókò péréte yìí. Ọmọọba tó bá ní bínú sí mi, tó ní wo orí èèyàn tí mo jẹ́, ìfẹ́ rẹ̀ wà lọ́kàn mi gidigidi. Mo ti ń rò ó tipẹ́tipẹ́, inú mi ó ti kún fún ọ̀rọ̀ ìfẹ́ rẹ. Torí ẹ̀ ni mo ṣe ní láti tú síta lọ́jọ́ òní gẹ́gẹ́ bí mo ṣe mọ àti gẹ́gẹ́ bí mo ṣe tó. Dákun, yóò wù mí kó gbà mí láàyè kó sì fi mí ṣe adé orí rẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé nǹkan tó fẹ́ sọ látẹ̀kan nìyẹn tó ń sọ̀rọ̀ bótóbótó tó wá dá mi dúró tó wá ṣe ń pe ẹran tó níwò ìgbín náà yanjú, ṣé ewé ẹ̀ náà wọ́n ń sọ ni? Kò rí bẹ́ẹ̀. Kọ́kọ́ ní. Ṣé wọn náà gbójúgbóyà ó gbónu àbí? Ẹ pàdé mi Àgbàwábúra lórí ètò lálẹ́ òní. Ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́. Alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé. Bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́, ẹ ń bá láyà la pè é. Ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin, ẹ jájọ pàdé, ẹ wá figagbága lórí ètò. Ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ gẹ̀rẹ̀ lẹ́nu ẹ. Ìwọ náà lè sọ èdè abínibí rẹ, ó lè fèdè abínibí rẹ, ó lè fi bọ́mọ ìsọ̀rọ̀ kó sì gbà. Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Àwọn àgbàbọ̀ wọ́n ní bọ́mọdé bá kọ eyín àná, àwọn àgbà ni ó fìtàn balẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ tó bá wá fẹ́ gbọ́tàn bí ìyá òun ṣe kọ́kọ́, òun ni bàbá ògùn yẹn fún tí ó sọ pé ó di kókó. Ó dífá fún ọmọ tó bá ní bàbá òun gọ̀ ni. Ọmọ náà fẹ́ gbọ́ bóróńbótò lẹ́nu bàbá rẹ̀. Ó fẹ́ gbọ́tàn bí Àbọ̀ bàbá wá rẹ̀. dá lóhùn pé ebi bí mo ṣe gọ̀ rí tí mo fi fẹ́ yà rẹ̀. Kó tó di pọ́ wá bí ọlọ́mọ. Ọmọ kan ni ìyá rẹ̀ ní kó lọ gbé ọkà lọ́wọ́ lóhùn ọ̀jẹ̀ kàálẹ̀ àná. Iná ìlọrí wọn bá sọ̀rọ̀ ìfọ́ sí mi lọ́kàn. Ọmọ olójú wo kù. Olóhùn ọ̀jẹ̀ ká. Ọ̀jẹ̀ kàálẹ̀. Àwọn ọmọ yọ̀ ní ìsinmi. Ọmọ ọ̀jẹ̀ kà tútù. Láyé tiwa tó yẹ pé ọkà tútù lámọ̀ wá àti ìkòkò ọbẹ̀ ẹ̀yọ̀ tó ti tán tí ò tán bẹ́ẹ̀ tá a fomi lọ. Àwọn èyí tó ti ń jóná lọ, tó ti ń jóná tó ti kú rẹpẹ̀. Tó ti kú rẹpẹ̀. Ẹ dá àwọn ọkà sínú rẹ̀, ọkà gbóná. Ẹ bá gbé kaná tẹ ro gbogbo ẹ̀ pọ̀. Yóò gbóná lálálá lẹ́mọ̀ jẹ́nu ṣáṣù. Tá a jẹjẹjẹ lọ sùkúù lọ ní ìwé. Lótìtọ́ àti lódodo àwọn nǹkan kan wà tó jẹ́ wípé àṣà Yorùbá dùn pọ̀. Àṣà Yorùbá dùn pọ̀. Àwọn nǹkan kan bẹ tó yẹ pé iná ni wọ́n fi tó àwa yìí dàgbà. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ pé táwa náà bá sọ fún ọmọ lónìí pa jẹ́ ọmọ mọ̀ wò pé tí lóòótọ́ sí ni. Bẹ́ẹ̀ni. Ní ọjọ́ kan ibi pa mí kí n tún mọ̀ rí ibi bẹ́ẹ̀ mọ́ láyé mi. Àmín Ọlọ́run. Mo bá wọlé ìyá àgbà lọ. Ìyá àgbà bá ní Àdìsá ọkọ múlẹ́rọ mọjà àlè kan. Ìyá àgbà sá kì í. Wá bóúnjẹ gbogbo àwọn àbúrò rẹ̀ torí mi ò gbé ilé ọ̀dọ̀ wọn. Ilé ọ̀dọ̀ bàbá mi mo gbé ní kékeré. Wá bóúnjẹ ìyá sá gbé àmàlà àjẹkù. Àmàlà dúdú àjẹkù ìyá gbé jáde. Ìyá wa ní ẹ̀bà tútù yìí lèmi náà sì wá jẹ. Kò sì wá pọ̀ mọ́. Ọ̀pọ̀ mọ́ lójú ebi. Ebi ehun tá a bá jẹ tá a kú ṣe bóun lògùn ebi. Bẹ́ẹ̀ni.
ìyá àgbà ẹgbẹ́ wa mo kẹ́ pọ̀ ní àmàlà àtẹ̀bà mo gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn ìyá wa gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ bẹ́ẹ̀ yọ jáde kò wá sómi ọbẹ̀ má Àdìsá àmọ́ ni òòró mi fi ọlọ́ọ̀fà jẹ bọ́bá bí méjì yọ pàkànjẹ eléyìí burúkú rí ó sì mọ̀ jẹ́ bàbá ọmọ ẹ bá ń gbé ẹjẹ ń jẹ́ bẹ́ẹ̀ ìyá mi nígbà tí wọ́n fi síwọ́ de oúnjẹ yìí tí mo bẹ̀rẹ̀ sí ní jẹ ìyá àgbà wa tún ní Àdìsá mo lé mi rè o ìyá àgbà ní ẹ̀fọ́ yẹn nìkan ló sì tún kùnú hùsàsùn yìí ó ṣe ń gbé wá gbogbo wọn bá ti jẹ tá a kú lẹ́ lóògùn ebi. àní tẹ́ ẹ ráwọn ìyá àgbà wa wọ́n á máa ń tọ́jú èèyàn bá wọ́n è fẹ́ kí kọ́ ọ sáà máa rí nǹkan kan jẹ pé ò ní rí nǹkan kan jẹ bọ́ ọ bá dọ́dọ̀ wọn irọ́ ni wọ́n sá wá wọn nǹkan kan jáde nù lé lẹ́ẹ̀mọ̀ jẹ gbogbo ẹ̀ papọ̀ lura wọn àkọ́rọ̀ máa wòrán kí àwọn ìyá wọn ẹni bá níyà láyé kó mọ rírì rẹ̀ ni. òótọ́ ni o. bí mo sì tó yìí tí n bá tún délé ìyá àgbà pé mo kàn wá kí wọn ní ìyá àgbà tún wá pé Àdìsá olú ni mo ṣe olú tẹ́ fi wò wá tá a kú láti kékeré ó wà mọ́ jọ wọ́n lójú wípé tí bá tiẹ̀ ti débẹ̀ ìyá àgbà gan wọn ò ní sáláì fún oúnjẹ lómi wọn ò ní sáláì do ní àárọ̀ ìyá àgbà ò ní sáláì. àwọn ìyá ló nìyún àwọn ìyá àgbà ló ní gbogbo èèyàn àní tí ìyá àgbà mi tí wọ́n bá ṣe ọbẹ̀ tán wọ́n ṣe omi ọbẹ̀ ẹ bá ń gbé ọmọ kiri wọlé wọ́n ṣe ọbẹ̀ ewédú lọ́tọ̀ wọ́n fata sí wọ́n fi epo sí wọ́n fi gbogbo ẹ̀ wọ́n tún wá sómi ọbẹ̀ lọ́tọ̀ bẹ́sikẹ́ wà ń bẹ̀ mọ̀mọ́ wà ń bẹ̀ ẹjọ́ wà ń bẹ̀ gbogbo àwọn onírúurú àwọn tẹ́yìn olóyìnbó máa ń pè ní àsọtẹ́ẹ̀dì gbogbo ẹ̀mí wà ń bẹ̀ a máa dùn gan tí lọ jí ẹran jẹ nínú kòkò ìyá àgbà nínú sásùn. ayé lọ à ń tọ̀ ìgbà kò lè dàbí ìsìn mọ́. yóò ti tó bí òṣùpá méjì sí mẹ́ta tí mò ń ti ń rò nínú ọkàn mi pé láti ibo ni arẹwà obìnrin yìí ti ń wá títí ń kọjá ṣùgbọ́n nínú ìwádìí mi ni wọ́n á ti jẹ́ kó yé mi pé ọmọọba ni arẹwà obìnrin yìí àti ọjọ́ náà ni ó ti wà lọ́kàn mi pé báwo ni í ṣe rí irú omidan báyìí sọ̀rọ̀ láti fi èròǹgbà inú mi láti fi hàn sí ṣùgbọ́n mo wá rí wípé Ọlọ́run mú kí àǹfààní yìí kó wáyé lọ́jọ́ òní torí ẹ̀ ni mo ṣe ní kí n lo àkókò péréte yìí ọmọọba tó bá ní bínú sí mi tó ní wúrú èèyàn tí mo jẹ́ ìfẹ́ rẹ̀ wà lọ́kàn mi gidigidi mo ti ń rò ó tipẹ́tipẹ́ inú mi ìyìn ó ti kún fún ọ̀rọ̀ ìfẹ́ rẹ̀ torí ẹ̀ ni mo ṣe ní láti tú síta lọ́jọ́ òní gẹ́gẹ́ bí mo ṣe mọ àti gẹ́gẹ́ bí mo ṣe tó dákun yóò wù mí kó o gbà mí láàyè kó o sì fi mí ṣe adé orí rẹ̀ jọ nítorí Ọlọ́run. ṣé nǹkan tó fẹ́ sọ látẹ̀kan nìyẹn tó ń sọ̀rọ̀ bótóbótó tó wá dá mi dúró tó wá ṣe ń pe ẹran tó níwò ìgbóná yanjú ṣé ewé ẹ̀ náà wá ń sọ ni. kò rí bẹ́ẹ̀. Adéṣẹwà bó o ṣe rò bẹ́ẹ̀ kọ́ ni. mo gbọ́ ẹ̀sán kan tó sọ má waste time mi. lóòótọ́ mo mọ̀ pé ìyẹ àbí ìǹtó láti wá bá a ṣùgbọ́n jẹ́ ká wá fojú ìfẹ́ wò ó n tí ìfẹ́ ń ṣe ó kọjá gbogbo orú nǹkan tó ń rò lọ́kàn yìí ẹni tá a nífẹ̀ẹ́ kò síbi tí a ti lè yan irú ẹni bẹ́ẹ̀ nítorí Ọlọ́run mo bẹ̀ ọ́ mọ́ wo irú èèyàn tí mo jẹ́ àbí irú ìgbédìde ibi tí mo ti dìde nítorí Ọlọ́run mọ́ wò lọ. má wulẹ̀ sọ̀rọ̀ jù kinní kan ò ká gbọ̀n àtòyé ò ká gbọ̀n mo sì lẹ́ni tí mò ń fẹ́ tí o kó wáyàwó ẹ̀ lọ síwájú. bẹ́ẹ̀ ni Adéṣẹwà
kò sẹ́ni tí ó rí arẹwà obìnrin bíi titi ẹ tí ò ní mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ó mọ̀ sátẹ̀lé ọ ṣùgbọ́n màá fẹ́ kó gbogbo nǹkan kan bẹ́ẹ̀mi náà ṣe wà ó lọ́pọ̀lọpọ̀ obìnrin nínú abúlé wa yìí tí wọ́n rọ́ tẹ̀lé mi ṣùgbọ́n yìí ń wo ọ̀dọ̀ wọn nítorí ìfẹ́ rẹ ti wà lọ́kàn mi yóò sì wù mí kó gbà mí láàyè kó kan tí ẹ dán mi wò kó rí bí wọ́n má wò pé bóyá mo wá láti ìdílé kan àbíbí kan ìtọ́jú rẹ gbogbo tí mo ní nípa pátápátá iní ìfisìkẹ́ rẹ. àròyé ò ká gbọ́n arákùnrin mo sì lẹ́ni tí mò ń fẹ́ wáyàwó tẹ lọ síwájú. mo mọ̀ mo ti sọ síwájú arẹwà obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n máa sátẹ̀lé nínú àbá kò sì sí bẹ́ẹ̀ yóò ṣe rárẹwà ó dé rárẹwà kó má kì í nítorí ẹ̀ náà ló jẹ́ kémi ló wò pé tí obìnrin rí léyìí tí ò bá ilé jẹ́ aya mi kò sẹ́lómi tí ń fi ṣe aya mọ́ nítorí èyí Adéṣẹwà màá fẹ́ kó o fi mí ṣe olórí èrò rẹ kó o fi mí sínú ọkàn rẹ kí n jẹ́ ẹyin nínú nǹkan jẹun rẹ kó o fi mí ṣe adé orí rẹ ó wù mí bẹ́ẹ̀ Adéṣẹwà. arákùnrin kò lè ṣeé ṣe o àròyé ò ká gbọ́n ó dàbọ̀ mo níbi rè. Adéṣẹwà mélòó wá bó ṣe níbi rè Adéṣẹwà dúró méètì lọ ìfẹ́ rẹ ò jẹ́ kí n sùn ìyìn lè jẹun tó bá fi mí lẹ̀ báyìí mọ kò tí ń bá ara mi eléyìí ti yarí bá ó ti lọ ló ti pa akiri rẹ yìí ó ti yarí. ìbá yẹn sọ pé àwọn onílẹ̀ ẹ̀ mọ̀ pé ó lè gbà akọ̀rẹ́ gan pọ̀ ìbò gan ni. ẹ̀yin náà lọ́rọ̀ dúndùn lẹ́nu mọ àwọn ọ̀rọ̀ dúndùn tẹ́ẹ̀fì mọ́ ọmọ mọ́lẹ̀ ìmọ̀ràn pàdé olóòtú tọ́gbóbi tí ó fi gba tiyín tí ó fi wọ̀dọ̀ yín. olóòtú ẹ sọ fún wa ní àsìkò díẹ̀ sí kí n tàn pátápátá. ọ̀yà ẹni ìṣẹ́jú bíi mẹ́ta sí ọ̀yà ẹja wò bóyá àwọn èèyàn náà ti wà lábẹ́ àdúgbò sí. Adéṣẹwà àwa tá a bá fẹ́ kópa lórí ètò ẹ̀dá àpò ẹ̀fì pé yín sọwọ́ ọkùnrin kan obìnrin kan tó náà fẹ́ ṣèdíje lédè Yorùbá pọ́nbélé eré làáfọ́ máa yìí ó ṣe òkè sí pé bóyá à ń ṣe ìsonipọ̀ táwọn olóyìnbó pè ní matchmaking a ṣe matchmaking a kàn fi ń dára wa lára yá lásán ni. ẹ̀yin náà sì dìbò what is matchmaking. mo ti sọ fún ọ mo ti sọ nínú ọ̀rọ̀ mi mo ní ìsonipọ̀ mo wá yànnàná rẹ̀ lédè Gẹ̀ẹ́sì fún wọn. olóòtú kìí ṣe pọ́ ọmọbìnrin yìí náà fẹ́ gbà òkú gbọ́ Yorùbá jù bẹ́ẹ̀ lọ ni o tó kàn tẹnu mẹ́yọ kan náà ní sọ. bó ti wá bó ṣe jẹ́ pọ́ gbọ́ Yorùbá ẹyọ kan yóò gbọ́ Yorùbá àdàkejì náà pé mo gba. ẹ̀fílẹ̀ yóò gbọ́ wa ń ṣàwàdà ní olóòtú. Adéṣẹwà ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ igi ló wà nínú igbó ọ̀pọ̀lọpọ̀ ẹranko ló pọ̀ nínú igbó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ wà nínú igbó bẹ́ẹ̀ ẹranko ṣe pọ̀ tó nínú igbó kìnìún lọ bẹ ẹranko bí ẹyẹ sì ṣe pọ̀ tó nínú igbó ọ̀kín ló rẹwà jù láàrin wọn bó o ṣe ń wò ó ọ̀pọ̀lọpọ̀ igi ló wà nínú igbó ká tó fi ọmọ gbẹ́gbẹ̀dú ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó mi ó tó yan kele rẹ láyò mo nífẹ̀ẹ́ rẹ ní Adéṣẹwà kì í ṣe pé mi náà róbìnrin rí kì í ṣe pé bóyá ọmọge ò dà mí láàmú nínú àbá yìí wọ́n mọ̀ wò mí gẹ́gẹ́ bí ààrẹ ṣùgbọ́n tó jẹ́ akíkanjú torí ẹ̀ náà fi ń yọ mí lẹ́nu ṣùgbọ́n nítorí ìfẹ́ rẹ̀ ló jẹ́ kí n pa wọ́n tì í Adéṣẹwà ọmọọba tó o bá ilé gbà fún mi báyìí ó dàbíi pé o fẹ́ fọlá jiyọ̀ ni mọ̀ ṣe bó ṣe tó nítorí bàbá rẹ èèyàn jẹ́jẹ́ ni èèyàn gidi sì ni kábíyèsí láàfin tí gbogbo ènìyàn lù tí wọ́n nífẹ̀ẹ́ nítorí fún ìdí èyí Adéṣẹwà gbà mí láàyè kí n jẹ́ adé orí rẹ ń sì ṣe gbogbo nǹkan tó o bá fẹ́ fún ọ. sẹ́ni tí mo ti mú lọ sílé táwọn òbí mi wọ́n ti mọ̀ ọ́
kí wọ́n tún sọ pé mo tún fẹ́ mẹ́lòmí lọ sílé. Ṣé ẹ mọ̀ pé àìkí mọ̀kọ ẹni ká tún mọ àlè ẹni kò lè ṣeé ṣe. bẹ́ẹ̀ ni Adéṣewà, ọ̀nà oko à á padà à ń bọ̀ lọ́tà sí ọ̀nà báyàwó yìí. ti tẹ̀ lọ síwájú. a máa ń pa ọ̀nà oko a máa ń padà ká tó wá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu leléyìí. ẹnu náà la fi sọ pájú ògùn, ẹnu náà la sì fi sọ pé adégún. ọ̀rọ̀ òsì ní tóbi ká fọ̀bẹ bù, ẹnu náà la fi sọ. Adéṣewà, ìfẹ́ rẹ wà lọ́kàn mi, ìfẹ́ rẹ ń dá mi láàmú gidigidi ni. kì í ṣe pé bóyá pé ìyìn ìrúbìnrin rí, ṣùgbọ́n nítorí ìfẹ́ rẹ ló fa èyí tí ó mú kí n dàbí ẹni tí ó gọ̀ lẹ́yìn obìnrin. ìfẹ́ rẹ ti sọ mí di nǹkan tí èèyàn fẹ́. gbogbo ìgbà tí mo bá tiẹ̀ ti gbúrò orúkọ rẹ létí mi, ó máa dàbí pé mo ti wà ní ayé mi. Adéṣewà, gbà mí láàyè, mú mi lọ lé kí n sì lọ sí kinní. àwọn òbí mi ti ń retí, wọ́n ti ń retí pé ta ni yóò jẹ́ aya mi, tí mo sì ti fi wọ́n lọ́kàn balẹ̀ pé nígbàkúgbà àbí lásìkò kásìkò tí ń bá mú omidan wá yóò jẹ́ èyí tí ó wù wọ́n. wọ́n sì ti sọ̀rọ̀ ẹni tí wọ́n fẹ́. gbogbo ohun tí wọ́n sì béèrè lọ́wọ́ mi pátápátá ara rẹ ni mo ti rí i. Adéṣewà, tó bá fẹ́ mi kó dójú tì mí lọ́dọ̀ àwọn òbí mi ni, torí Ọlọ́run. ó dáa, mo ti gbọ́. jẹ́ mọ́ rò ó, tó bá ṣe mọ́ jẹ́ ìmọ̀ kàn sí ọ. Adéṣewà, n lè sọ pé kó o mọ̀ rò ó, ṣùgbọ́n bí ìgbà wo ni kí n fún ọ dà? fún mi ní òṣùpá 3. Adéṣewà, nínú ọdún òṣùpá mélòó la ní tó ní kí n fún ọ lóṣùpá 3? níta bá fi kalẹ̀ lẹ́nu ẹran tó. Adéṣewà, olóòtú apanudé. òṣùpá 3 pọ̀ jù. Adéṣewà, òṣùpá 3 ti pọ̀ jù. jẹ́ kí n wá gbé sí ọ̀rọ̀ mi lọ́la. ọ̀dà náà ti gbọ́, ìmọ̀ rò ó. tó bá sì jẹ́ ń mọ̀ kàn sí ọ. ẹsẹ̀ Adéṣewà, kó bá mi kí ọba Aláàfin o. tó ó dáa. kò gbóni báyìí. ẹ̀yin méjèèjì wọ́n ní eégún tó ròde tí ọ̀pá owó bọ̀ ni. àwọn àgbà ní eégún tó ròde tí ò mówó wálé kò tó lérò lẹ́yìn. kí wọ́n lọ́sẹ̀lẹ̀ sí. àmọ́ idán ò tó, ìtàn ò tó ni. ẹ wo lóòtú àpẹjọ rọgẹdì àbí bó mo fẹ́ sọjà rè àpẹjọ fagídí kun ni kò ní dájú ká lọ jẹ pọ. tẹ́ ń bá wa lọ jẹ́ ń fìfẹ́ tẹ̀lé. ẹ ṣeun o, ẹ má bá a fẹ́ràn ètò yìí. ẹ sì rí i dájú pé lálẹ́ òní akutuku gbọ́ngọ́ sọ. òṣùpá mélòó lẹ fúnra yín? ọ̀la yín ti wá pé báyìí, a fẹ́ mọ tí ọ̀sẹ̀ lẹ̀ gangan. òṣùpá 3. ó ti pé lẹ́nu. ó ti pé bá dá ọdún kan, ó ti pé náà nù. àbọ̀ òun ò pé lẹ́yìn òṣùpá 3 lọ ẹ̀ tó padà wá tún sí. ọ̀yà òṣùpá 3 yín ti pé báyìí, ẹja mọ tí ó ṣẹlẹ̀. bóyá eégún ọkọ̀ bọ̀gìnì ńgbò ròde, bóyá ọ̀páwó kó tó lérò lẹ́yìn, àbí ó ròde ọ̀páwó kò tó lérò lẹ́yìn. ẹja mọ̀. màá gbé ní ìlú Ògbómọ̀ṣọ́. Adéṣewà ni ọ̀wọ́n. nínú bíi náà ló ti gbé dógbómọ̀ṣọ́ kì í ṣe lójú ayé, torí èmi ní mú lọ Ògbómọ̀ṣọ́
fúnra mi. orí ètò lẹ́jọ́ wà lódìgbé nǹkan rẹ l'Ògbómọ̀ṣọ́. lóòtú wa ẹ ti ń kó sí mi lọ́kàn, ara ti ń kàn mí. Adéṣẹwà mi ọ̀wọ́n apọ́nbépo rẹ ẹlẹ́yinjú ẹgẹ́, ẹni ọkùnrin kò lọ́nà tó bú ẹkún tó ti di ti ẹni tó ti pè l'Adéṣẹwà mi ọ̀wọ́n tó ti di ti ẹni tó ti olóòtú karamọ́ sí ni olóòtú ara wọn tó tẹ̀ pé mi ò lẹ́nu apọ́nbépo rẹ̀ mi apọ́nbépo rẹ̀ eyín fún ju owó, ẹni ọkùnrin kò lọ́nà tó bú ẹkún tó ní délé ò bá jáya mi yóò sì jálè mi. omi pọ̀ lójú ọkùnrin mi. bí téèyàn bá rí arẹwà obìnrin yìí tó bá lóun ò rí èèyàn, olúwa rẹ̀ lè mọ̀ rí èèyàn mọ́ tí èkú. Adéṣẹwà, ìwọ ló fi mí lọ́kàn balẹ̀ pé kí n wá ní òní, torí ẹ̀ ń sùn láti ọjọ́ tó ti dájọ́ fún mi, kódà yìí lè jẹun nítorí ìfẹ́ rẹ̀ ti wà lọ́kàn mi, ń gún mi lọ́kàn gidigidi ni. Mo ti dé báyìí, mo mọ̀ pé akàn ni kì í ṣẹja. Adéṣẹwà, níbo ló bá mi dé báyìí? arákùnrin, mo sì rò lọ mo sì rò bọ̀, nǹkan kan náà ni. Mo nífẹ̀ẹ́ ọmọkùnrin yìí, mo ò lè fi kalẹ̀ lẹ̀. Dákun má bínú, Ọlọ́run á pèsè ìyàwó tuntun fún ẹ. Ìwọ náà mọ̀ pé nǹkan tó sọ yìí, o mọ̀ pé ó sọ bíi pé láti fi lè pa mí lẹ́kún àbí láti má jẹ́ kí n rọrùn sùn. Ó rí pé lẹ́nu ọjọ́ òní tó dájọ́ fún mi, mo ti rọrùn mi ti gùn nítorí ìfẹ́ rẹ ni. Sórí bí wọ́n ṣe ló nífẹ̀ẹ́ ọmọkùnrin, bẹ́ẹ̀ ni ìfẹ́ tiẹ̀ náà wà lọ́kàn mi. Tó bá ilé sọ fún mi pé ò ṣe báyìí, gbígbà pé o fẹ́ dá àìsàn sí àgọ́ ara mi ni, àbí nítorí kí ni ìdí tó fi fẹ́ sọ fún mi pé ò ṣe báyìí? Adéṣẹwà, Adéṣẹwà, ṣó o ti ń bínú lọ ni? Olóòtú Adéṣẹwà ti sá lọ. Adéṣẹwà mọ́ fi mí sínú ìrònú látìgbà tó ti lọ yìí tó ti kọ̀yìn. Bó ṣe kọ̀yìn sí mi tí ìgbóhùn rẹ mọ́, nǹkan tí ń ṣe mí, wo ìfúnpá mi ti ń ga. Tó bá ilé ló ṣe mọ́ báyìí, ó ti dá nǹkan sí mi lọ́kàn, àti pé ọjọ́ òní tó dájọ́ fún mi, mo ti lọ fi ìyá mi àti bàbá mi lọ́kàn balẹ̀ pé òní yìí ní mú arábìnrin tí mo ti ń sọ nípa rẹ̀ wá fún wọn. Adéṣẹwà, wọ́n wo ọ̀rọ̀ àwọn èèyàn, wọ́n gbọ́ tàwọn èèyàn, gbọ́ ti tèmi, jọ nítorí Ọlọ́run, mo nífẹ̀ẹ́ rẹ̀. Má bínú, ìfẹ́ Àkànní ló wà lọ́kàn mi, òun mo sì nífẹ̀ẹ́ sí. Àkànní tó sì ń wo òun kàn wo Àkànní bá ní. Àkànní, obìnrin pọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú abúlé yìí ni wọ́n ń lépa rẹ̀. Ìwọ nìkan ló wà lọ́kàn mi. Adéṣẹwà, mọ́ fọlá jiyọ, mọ́ jẹ́ kí bàbá mi àti ìyá mi mọ́ jẹ́ wọ́n rí mi bí ọmọ burúkú tí ìbá lè mú obìnrin lọ lélẹ̀ ní. Bàbá àti ìyá mi lè kọ̀ mí lọ́mọ. Mọ́ wo títí tàkànnì tí mu nǹkan nínú kinní yìí. Wọ́n rà bọ́kùn mi kì í ṣòun ló ní. Adéṣẹwà, mo nífẹ̀ẹ́ rẹ̀, mo nífẹ̀ẹ́ rẹ̀. Mi ò lọ́rọ̀ mi tí mo fẹ́ sọ, apákan lẹ́yìn ìyẹn kò sọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ. Mo mọ̀ pé o ní nǹkan míì tó fẹ́ sọ. Yorùbá rẹ ni òkun, Yorùbá rẹ ni òkun, ní nǹkan míì tó fẹ́ sọ. Adéṣẹwà, ìfẹ́ rẹ̀ wà lọ́kàn mi. Ọ̀pọ̀lọpọ̀ ohun ni ojú mi ti rí. Mo ti fẹ́ máa lọ. Ní Àkànní ò ní pẹ́ kọjá mọ́. Ire o. Adéṣẹwà mélòó, Adéṣẹwà mélòó, tó bá lọ báyìí, ó kàn lọ ní o tẹ́ra rẹ ní o, gbogbo akọ tó ṣe yọ ọ̀rẹ́ mi o. Èwo gan la kọ̀.
olóòtú ẹ jẹ́ ẹ̀sùn èdè tó lè gbọ́ sí ẹ jẹ́ sọ èdè tó gbọ́ sí o ní wàá ṣe àkànní látẹ̀ pé mo gán làkànní àní ó gbà fún mi sẹ́kùn wa gbádùn lọ owó ni. ẹ gbàgbé ọ̀rọ̀ ọmọ òsè ti yín nù òjò ti pé gùn yín ìtọ̀ ọ̀dá. ẹ ti gbòǹgbò yín. olóòtú èmi àti ó múra wa á múra wa nínú ooru tó bá jẹ́ yẹn ni a máa múra wa pọ̀. èèyàn tí ọgbà fún yín lójú táyé báyìí. olóòtú ó ń tijú ni náà ó ń tijú ni. kí ló kù tẹ́ tún fẹ́ fún un. ebi owó tẹ́ ẹ ní lẹ́nu náà ó ń tijú èmi olólùfẹ́ rẹ̀ àbí. kéésì kò gbọ́ gbogbo ìdá sọ fún kò gbọ́ páyà tó bá jẹ́ pé jíjá sóde tó gbọ́ fún ni yóò ti gbà bẹ́ẹ̀. èdè wo. tá bá ti já da gbogbo ẹ̀ pọ̀ àti po kẹ́míkà pọ̀ yóò gbà bẹ́ẹ̀. tó ó ń lè yí àgbo adúpẹ́ púpọ̀ lọ gbogbo yín tẹ́ ẹ kópa lọ́nà kan àbí ọ̀nà míì ìtọ́ ọ̀dá fún ọkọ̀ bọ̀gìnì lálẹ́ òní òjò pé gùn. wo tí mo bá ti kọ́ ní Yorùbá àbí tí mo tún ti gbìjà rẹ tó bá wù ọ́ kó ṣe fún mi kí mi ò sọ pé máa fi ọkọ sọ pé òsè kí ni àwọn ìgbà mi lọ ní ìjọ yìí. mo yẹ bá gidi bẹ́bẹ̀ mo yẹ bá gidi bẹ́bẹ̀ lára ẹ̀. tó bá ti wẹ̀ tán ó bá mi jí ara ti ń kan mí. mo yẹ bá gidi bẹ́bẹ̀. olóòtú ẹmọ kánjú sẹgbọ ẹjọ ọmọ rẹyìn lábẹ́ àríwísí kí n sọ pé màá fẹ́ kó mọ gbà kò sí ọ̀run ló pè mí àti. wọn ò kí ń fagídí fẹ́ bẹ́ẹ̀ abẹ́gbọ́ eégún yín tó ròde tí ò pawó tí ò tún lérò lẹ́yìn ó yẹ ti mọ̀ pé idán ò tó ìtàn ò tó ni. gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n lè fi mú obìnrin mọ́lẹ̀ fi kún àwọn ọ̀rọ̀ yín. olóòtú èmi ò mọ ọ̀rọ̀ parí. ọ̀dà. Hello, my people. Let me be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.